Makinde fi Ladọja àtàwọn olóyè mẹ́wàá míì jọba nìbàdàn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti fàṣẹ sí i pé kí àwọn olóyè àgbà 11 nílẹ̀ Ìbàdàn gba àgbéga sípò ọba aláyé. Tẹ́ ò bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti fàṣẹ sí i pé kí àwọn olóyè àgbà 11 nílẹ̀ Ìbàdàn gba àgbéga sípò ọba aládé. Tá ò bá gbàgbé, láìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàtúnṣe sí òfin tó ní í ṣe pẹ̀lú oyè jíjẹ ní ìpínlẹ̀ náà, èyí tó gba gómìnà láàyè láti dé ìjòyè tó bá wù ú ládé gẹ́gẹ́ bí ọba. Àwọn àgbà ìjòyè Ìbàdàn tí gómìnà ṣe bẹ́ẹ̀ sọ di ọba báyìí ni Balógun ilẹ̀ Ìbàdàn, Àgbàoyè Owólabí Ọlákùlẹ́yìn, Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó ti fìgbà kan jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Sẹ́nitọ́ Rasheed Ladọja, Ọ̀tún Balógun Tajudeen Ajíbọ́lá, Òsì Olúbàdàn Eddie Oyèwọlé àti Òsì Balógun Lateef Adébímpé. Orúkọ àwọn yòókù ní Aṣípa Olúbàdàn Bíọ́dún Kọ́lá Dáìsí, Aṣípa Balógun Kọ́lá Adégbọlá, Ẹ̀kẹrin Olúbàdàn Hamidu Ajíbádé, Ẹ̀kẹrin Balógun Olúbùnmi Ìsíòyè, Ẹ̀karùn Olúbàdàn Báyọ̀ Àkàndé àti Ẹ̀karùn Balógun Abíọ́dún Azeez. Ìgbàgbọ́ àwọn tó mọ bó ṣe ń lọ ni pé bí gómìnà ṣe fọwọ́ sí ìgbéga àwọn àgbà ìjòyè yìí, ọjọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù keje ọdún 2023 yìí ni yóò gbé adé lé àwọn ọba tuntun náà lórí. Bákan náà ni wọ́n ní Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Lékan Balógun Ali Òkúmádé kejì náà faramọ́ ìgbésẹ̀ gómìnà yìí. Wọ́n lóun pàápàá ló dábàá ìgbésẹ̀ tí ìjọba gbé ọ̀hún fún gómìnà. Ẹni náà ní àgbéga yìí ìbá ti wáyé ṣáájú ìṣèjọba gómìnà tẹ́lẹ̀ olóògbé Abíọ́lá Ajímọ́bí, ṣùgbọ́n ọ̀nà tó gbé ìgbà ni kò dára. Ìgbésẹ̀ tó dára gan ni gómìnà gbé yìí. Ó máa yààyàn lẹ́nu láti rí àwọn ọba láti ilẹ̀ ibòmíì tí wọn kò nípò tó olóyè àgbà nílẹ̀ Ìbàdàn tó jẹ́ pé ọ̀pọ̀ ọba aládé ló máa ń kọ́wọ̀ọ́ rìn pẹ̀lú wọn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.